wọ́n ti tẹ̀lú ńlá síbí gan o. olùsòrò ẹjọ́ kò yẹ máa ṣiṣẹ́ yìí aláàlú ọ̀rá mi lára ẹ̀rọ àwọn ní aláàmú lára. Yes. Probably if it's just inside dance. Yes. Ilé gan di báàgì lọ́wọ́ ni. Wọ́n ti rí fóònù. Wọ́n ṣe mú wa ni. Wọ́n bá gbé dáadáa ọ̀dọ́ kù. Tó bá ti jẹ́ kó ṣe ń kẹ́ fún àwọn padà àbí. Àwọn ọmọ kéékèèké yẹn wọ́n burú gan wọn ò ṣe trust. Eléyìí ọmọ yìí tó bá ti fẹ́ bá orúkọ àjẹ lókun ilé wa gbogbo àwọn àní èyí tí mo sì gábàá kò sí ilé wa tí ilé bá fẹ́ bá orúkọ ilé wa jẹ lókun ṣùgbọ́n ó jẹ́ sọ́mù kan nísìn ọ̀wà ló ń ṣe ẹ jẹ́ ká wò wá sọ pé ṣé máa gbé inú rẹ ló mọ̀ má sọ pé àwọn ọmọ táwọn ṣe àwọn èèyàn ṣe pọ̀. This is one of the hideout of the Fulanis. Almost 30-minute drive to the main road.
àwọn kan gan ló ń dáná tí wọ́n sá lọ ni. lẹ́pàá àwọn máa tó wà lẹ́yìn kan. wọ́n kàn ń ṣayé lọ ń bì í. tó bá yí ìlẹ̀ kan. àwọn àgbà mi ni wọ́n dẹ̀ dálúlẹ̀ onírúurẹ̀ lọ wọ́n kàn dẹ̀ ń yọlẹ̀ lọ. bóyá palace ọ̀bọ tó fi jọba ni. wọ́n ń jẹun lọ́wọ́ gan ni. èrò tó wà ní ìbàlẹ̀ ẹ̀ èrò tó wà ní ìbàlẹ̀ ẹ̀.